Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa wo fídíò yìí, ẹ máa rí i pé ijó ni fídíò yìí fi bẹ̀rẹ̀. Ijó gidi ní kíkó mọ́lẹ̀ ní ràbàdì gan. Guess what? Ẹ̀yin olólùfẹ́ Mobímpé àti ẹ̀yin olólùfẹ́ Lateef Adédìméjì pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ Ìyápéjú. Nǹkan ńlá méjì ní í ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kí n já yín sí. Nígbà tí ariwo pọ̀ lọ́tùn lósì tí gbogbo èèyàn ń pariwo àwọn fẹ́ ìyàwó Alhaji o, àwọn fẹ́ ìyàwó Alhaji o, ìyàwó Alhaji ibi tó parí sí o, àwọn ò fẹ́ kó parí síbẹ̀ o, àwọn ò fẹ́ kó parí síbẹ̀ o, àwọn èèyàn sọ lọ́tùn lósì sákópáàtì náà àwọn ò fẹ́ kó parí síbẹ̀ o, àwọn èèyàn ò fẹ́ kó parí síbẹ̀ o. Tẹ́yìn náà bá tiẹ̀ ń wò gan, ẹ rí i pé àwọn fíìmù táwọn olóṣèré wa ń ṣe fún alẹ́ ọjọ́ mẹ́ta ní ti ló dàbẹ̀ ni pé a ti wà lásìkò sísìn fíìmù. Ẹ wo Kọ́lé náà wọ́n gbé wọ́n sí fíìmù máa lọ́wọ́ Kọ́lé Oṣó part 1 Kọ́lé Oṣó part 2 Kọ́lé Oṣó part 3 Kọ́lé Oṣó part 4 Kọ́lé Oṣó part 5. Àwọn èèyàn tó ń pòǹgbẹ Kọ́lé Oṣó part 6 láti ìgbà tí Mobímpé ti dáwọ́ dúró lórí psychopath àti ìyàwó Alhaji ńlá àwọn olólùfẹ́ ò ti jẹ́ kó sinmi lọ́tùn lósì. Àwọn fẹ́ wo psychopath part 4, àwọn fẹ́ wo ìyàwó Alhaji part 4. Báyìí kí ni ìròyìn ayọ̀ tó máa wá fún ni pé psychopath part 4 ti ń bọ̀. Ẹ̀yin gan ni pé ó wá ṣàrà lójú ọ̀tá. Psychopath part 4 ti ń bọ̀. Ìyàwó Alhaji part 4 ìyàwó Alhaji náà part 3 ó ti ń bọ̀. Lẹ́yìn tí àwọn òṣèré lọ́kan-ò-jọ̀kan tí wọ́n pọ̀ nínú ẹ̀ lọ́tùn lósì tó ní kálukú wọ́n ṣe kí ni tí wọ́n kálukú ló kórè ẹ̀wà lọ́tùn lósì. Ṣé wàá rí the funnest part tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ wa ni wípé àmọ́ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ dákun gbogbo yín pátápátá la bẹ̀ wípé ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ subscribe, ẹ tẹ like, ẹ tẹ subscribe button, ẹ tẹ like, ẹ comment. Ṣé rí ìdí tí ó fi jẹ́ pé tẹ bá subscribe sórí ìkànnì yìí ó máa fi ṣe láǹfààní ni pé nígbà tí psychopath part 4 bá jáde àti nígbà tí ìyàwó Alhaji part 3 náà bá jáde ẹ̀yin lè máa kọjá àǹfààní láti tètè rí níǹkì náà. Ẹ̀yin lè bọ̀ sọ́wọ́ àwọn channel tó yẹ pé wọ́n máa ń lo title lọ́kan-ò-jọ̀kan láti fi gbé fíìmù jáde. Ẹ tètè rí ojúlówó níǹkì náà, ẹ tètè rí ojúlówó líǹkì sí psychopath part 4, ẹ máa tètè rí ojúlówó líǹkì sí ìyàwó Alhaji part 3. Bí mo ṣe wá sọ̀rọ̀ fún wa ó máa pọ̀ náà ẹ̀kẹ̀rẹ̀kẹ̀ máa ní. A ní àwọn òṣèré tẹ́ ẹ̀ lè fọkàn sí, àwọn òṣèré tẹ́ ẹ̀ kàn tẹ́ ẹ lè lérò ni ló wọnú psychopath part 4 yìí àti ìyàwó Alhaji part 3. Torí pé Mobímpé kò fẹ́ disappoint ní torí tí ẹ imagine ó láti pe location psychopath part 4 àti ìyàwó Alhaji part 3 papọ̀. Kí ló dé? Torí tí náà ni ẹ̀yin olólùfẹ́ Mobímpé àti Adédìméjì Lateef. Torí náà ni ẹ̀yin olólùfẹ́ Ìyápéjú torí yín náà ni ó wá ṣe kí ni ó wá feature Ìyápéjú nínú psychopath. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni Lateef Adédìméjì, ẹ mọ̀ ọ̀tọ̀ ni Ìyápéjú gangan kárátà Ìyápéjú gangan ló fi gbé ọkọ ẹ̀ Lateef Adédìméjì wọnú sinimá yìí. Ṣé rí nǹkan tí màá sọ fún náà ni wípé tẹ́rí in live yìí nǹkan tí wọ́n bá ń ṣe kó tẹra mọ́ kó dẹ̀ tẹpá mọ́ torí wípé èyí gbọ́dọ̀ máa wá rí wọjà. Ẹ wo báwọn èèyàn lọ́kan-ò-jọ̀kan bí wọ́n ṣe ń pariwo Mobímpé àtọkọ ẹ̀ àti Lateef pé wọn ò rọmọ bí wọn ò bímọ ó kàn ń jẹun ní ó ń tóbi sí ni. Ẹ rí i pé kò jẹ́ kí gbogbo nǹkan yẹn kó weigh òun down, kò jẹ́ kí gbogbo nǹkan yẹn kó discourage òun. Ó láti kí ni ó tún put more energy láti máa ṣe nǹkan tó mọ̀ ṣe cause wọ́n ní nǹkan tí ẹ̀ bá mọ̀ ṣe lè máa ń gbájúmọ́. Wọ́n dẹ̀ sọ pé èyàn ò kí wá rí wọjà ní gbogbo nǹkan tí ẹ̀ bá ń ṣe. The only thing tó kàn ní láti máa ṣe ni pé tó bá sórí ẹ̀kọ́ tó fẹ́ kó kọ́ ni pé má wá rí wọjà ní gbogbo nǹkan tó bá ń ṣe o. Má wá rí wọjà rárá. Tẹpá fojú sí nǹkan tó bá ń ṣe. Wà á dẹ̀ rí i pé àwọn nǹkan yẹn ó máa ṣe kí ni ó máa help ẹ bó ṣe jẹ́ nìyẹn. Ó máa help ẹ gidigidi. Ó máa help ẹ nínú gbogbo nǹkan tí ó bá ń ṣe. So ó máa help ẹ sí nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Sórí ìyàwó Alhaji àti psychopath méjèèjì sinimá tó máa ṣe kí ni sinimá tó máa
tó máa làmìlaka ni, sinimá tó máa ṣe kíni, tó máa mú kí ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà tó kálukú ṣe kíni kó tú ẹyá wò. Bí mo ṣe sọ lọ fún wa, ṣe rí lórí àwọn òṣèré tí ẹ fẹ́ kí ó kó sí psychopath part 3, bó bí n pé àti Lateef ní pé kẹ́yìn olólùfẹ́ ń lè mọ̀ yìí pé níṣe lòun nífẹ̀ẹ́ yín, níṣe lòun sì ṣe àpọ́nlé yín. Ó ní kódà kí oníkálukú ṣe kíni lórí kọ́mẹ́ǹtì yìí, kó oníkálukú mọ kọ́mẹ́ǹtì àwọn òṣèré lọ́kan òjọ̀kan tó bá fẹ́ kó wà nínú sinimá yìí. So ẹ mọ̀ pé ó gbà pé ẹ̀yin olólùfẹ́ òun náà ni ẹ̀yin náà lè ń support òun, ẹ̀yin náà ní igi lẹ́yìn ọgbà òun, ẹ̀yin ni àwọn jọ ń ṣe. So kò dẹ̀ fi ṣèṣe wípé kó nìkan kó dá ṣe. Ó ní ẹ̀yin olólùfẹ́ òun nílé lóko ní Nàìjíríà láṣà pé ẹ máa comment sórí ìkànnì yìí. Àwọn actors wọ́n ti ń yà lọ́wọ́ bọ̀, àwọn actors tẹ́ tó fẹ́ kó wọlé tó jẹ́ pé tó bá wọlé òun ẹ̀yin tó máa tún fi gbádùn ìyàwó Alhaji, àbáwọn tó náà ìfẹ́ kan wọlé tó bá jẹ́ pé táwọn actors yẹn bá wọlé òun lè máa fi gbádùn psychopath. Bó bí pé ní ẹ comment àwọn actors tẹ́ fẹ́ kó wọlé, lóbìnrin lọ́kùnrin lọ́mọdé lágbà, comedy ni, action ni, ẹ comment ẹ̀. Lẹ́yìn ẹ̀ náà tẹ́ bá comment ẹ̀ tán, ó tún wá jẹ́ kó tún yé wa wípé àwọn fans, ó sọ lórí Instagram handle pé ó ní àwọn fans náà máa debate lórí ọjọ́ tí iṣẹ́ náà bá máa jáde síta. Kó ní kódà àwọn fans yun náà máa sọ ìṣẹ́ tó fẹ́ kí iṣẹ́ náà jáde, tó fi jẹ́ pé ó máa debate ni. Actor ó kàdúkú bá sọ tiẹ̀, bẹ́ẹ̀ mi sọ pé on the 2, ẹ̀yìn kan sọ pé on the 10, iye on the 2 tó bá wà ń bẹ̀, iye on the 10 tó bá wà ń bẹ̀, iye on the 6 tó bá wà ń bẹ̀. Tó bá yẹ pé on the 2 ló pọ̀ jù, definitely on the 2 of October báyìí kí o gbá máa gbẹ́nu sí i, ká máa gbọ́n mu bí omi. Psychopath lẹ́yìn tí psychopath bá jáde báyìí, ìyàwó Alhaji àná máa ṣe kíni, ó máa tẹ̀lé straight ni. Ẹ wò iṣẹ́ ni mo bí n pé ń ṣe o, cause àwọn content yẹn kéèyàn tó mú papọ̀, especially ẹlòmíràn bẹ́ẹ̀ bí báyìí sọ pé ó ti wo psychopath, ẹlòmíràn bẹ́ẹ̀ sọ pé ó ti wo psychopath àmọ́ kò tí wo ìyàwó Alhaji. Fún ìwọ tó wà lórí ìkànnì yìí jẹ́ pé o ò tẹ̀ tí ìwọ̀n kan náà àwọn sinimá yìí, padà sórí Mobimpe TV kó lọ wo psychopath láti part 1, part 2, part 3, kó fi pé kí ló wà nínú sinimá yẹn tó fi worst kó dé part 4. Fún ìwọ tó ti wo ìyàwó Alhaji rárá, padà sórí ìkànnì Mobimpe kó lọ wo part 1, part 2, kó fi pé kí ló tó fi decide àti pé kí ni àwọn èèyàn fẹ́ tó fi sọ pé kí iṣẹ́ náà wọ̀ part 3. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ìyàwó Alhaji lásán ẹni Mobimpe post pé iṣẹ́ náà ti tá bá wo part 1, part 2 ìyàwó Alhaji, iṣẹ́ náà ti lọ almost by 10 million views. Ẹ̀yin èèyàn Mobimpe appreciate every one of us. Tẹ́yìn náà bá wọ àwọn móhùnmáwòrán tó lọ lábẹ́ yìí, ẹ máa rí pé èròjà gbogbo ẹ̀ tí ń kún lọ́tún ló sì pọ̀ mọ́ra wọn, wọ́n ti ń solve everything together láti jẹ́ kó ṣe kíni, láti jẹ́ kí gbọ̀ngbọ̀n kan sí, láti jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kíni, kó ta bí àtàrodo. Ẹ wo nídìí jù báyìí lọ, ẹ máa gbádùn mọ́ àwọn ọ̀rọ̀ tó kù wájú yín, ẹ máa gbádùn kẹ́ṣì máa wò lọ. Àmọ́ ẹ má gbàgbé pé kọ́mẹ̀ntì yín lórí ní tẹ́ bá sọ nípa date àtàwọn actor tẹ́ bá fẹ́ ló máa mú kí psychopath kó tètè yà, ló dẹ̀ máa mú kí ìyàwó Alhaji náà kó tètè yà. Ṣùgbọ́n ní báyìí gbogbo ẹ̀ tí ń pò lọ́wọ́, ẹ̀yin náà sọ̀rọ̀, ẹ jẹ́ káwọn nǹkan tẹ́ máa sọ. Ẹ má gbàgbé pé ẹ ní láti subscribe, kẹ́tẹ̀ like, kẹ́tẹ̀ ṣe kíni, kẹ́tẹ̀ give comment. Ẹ dẹ̀ má gbàgbé pé ẹni tó bá comment tó like, ó nìkan ló máa láǹfààní láti rí direct link sí psychopath platform. Ó nìkan ló dẹ̀ máa tún ní àǹfààní láti rí direct link sí ìyàwó Alhaji part 3. So fún dé yìí ẹ jẹ́ ká máa rí comment wa, ẹ jẹ́ ká máa rí like wa. So tó bá dẹ̀ ti ń jáde kíní kíákíá bá la máa ṣe kíni, la máa mú tó yín létí, la dẹ̀ máa mú gbọ́ fún yín. So ẹ ṣé o cause kò easy o kéèyàn tó ra data kó tó wo fíìmù, kò easy. So Mobimpe, Lateef, Yapeju fans wọ́n ní ká kí every one of you pátá pé ẹ ṣé o, ẹ dẹ̀ kú iṣẹ́ o. Wọ́n dẹ̀ ní pé ibi tẹ́ ti mówó náà àbùdíntológún àbùdíntolọ́sà kò ní tán níbẹ̀ o, outside àti inside gbogbo ibi tẹ́ ti mówó yìí kò ní tán níbẹ̀ o. So fún dé yìí Ọlọ́run á ṣe kíni, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ẹ kú ìyálẹ̀ta, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ ohùn mi ní àti àtàárọ̀. Ẹ ṣé o, ó dàbọ̀.